ọkùnrin tó bá ṣẹ̀ṣẹ̀ ní ìdí permission látọ̀dọ̀ ìyálé ìyẹn ò ṣetán láti fẹ́yàwó ni torí ọ̀sà jẹ́ pé méjì obìnrin ò dénú ẹ bá fẹ́ fẹ́yàwó lóbìnrin ẹ wá fẹ́ lọ gba permission lọ́wọ́ rẹ̀ irú ọkùnrin ń ṣetán tí ó fẹ́ yàwó ni torí òṣòbìnrin tí ó gbà pé wọ́n fẹ́ yàwó léhùn now ó wá sọ ọkùnrin tó bá ti sọ pé òun fẹ́ lọ gba permission lọ́wọ́ ìyálé kó tó fẹ́ ìyẹn ò ní ẹ fẹ́ ni tó bá fẹ́ ìfọ́ọ̀mù ìyálé ẹ̀ tó bá yẹ kó sì wà nù ilé ẹ̀ is a different thing kéèyàn ìfọ́ọ̀mù èèyàn ó yàtọ̀ sí pé èèyàn fẹ́ gba permission ìyálé wo ló fẹ́ gbà kan fẹ́ yàwó léhùn ẹ jẹ́ ìfira mi ṣàpẹẹrẹ ń sìn ẹ jẹ́ àzúmù pé mo lọ́kọ ń sìn kọ́kọ́ mi fẹ́ yàwó tó bá fẹ́ ìyàwó decision rẹ̀ ni kì í ṣe decision tèmi torí tó bá fún go ahead kó lọ fẹ́ yàwó tí ìyàwó yẹn bá dé tó bá balẹ̀ jẹ́ tó bọ̀nà jẹ́ yóò níwọ náà ló fóun permission pé kóun lọ fẹ́ because human being sẹ́nì kankan tí ó sọ fẹ́ anybody tí ó fẹ́ anybody go ahead kó lọ fẹ́ yàwó kódà ọkùnrin tí ò níyàwó rí obìnrin tí ò lọ́kọ rí wọn ń fún yàn ní ó yá lọ fọ́kọ ó yá lọ fẹ́ yàwó ó gbọ́dọ̀ tọkàn ẹ̀ wá bó bá sobìnrin náà ló fẹ́ kọ́kọ́ tó fẹ́ lọ fọ́kọ mi kò sí ní tẹ́ lè sọ fún tí ó wọ̀ létí kò sẹ́nì kankan tí ó fọkùnrin kankan permission ó wù ló ṣe ó wá sọ bí ẹ tó bá ti wá dó ẹ tán àwa ní má wọ̀rí ìyá yóò ti gbà mo sì ń bẹ̀ ìyá yìí lọ́wọ́ ìyá yìí rọ́wọ́ ó mọ̀ pé yẹn ń tàn ẹ́ dó ni ó wá ní wo gbà mọ́ ó wò mọ̀ pé tí ò bá tiẹ̀ fi ẹ́ bí hàn yá ìyún ti lé according to irọ́ tó ló pa fún ẹ o àwọn ẹbí ẹ̀ náà kò lè fi àbáwọn ẹbí ó mọ̀ pé as far as polygyny is concerned àwọn family ọkọ gan they are more important than that ìyálé bẹ́ẹ̀ ni mo ti rẹ́yìn tó fẹ́ yàwó lé tó ṣe pé àwọn ẹbí ọkọ náà ní láyé àwọn ò gbà wọ́n ní láyé ò lè fẹ́ yàwó lé alágbájá àwọn ò lè gbà kò jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ẹbí náà scatter relationship yẹn àwọn náà dúró sẹ́yìn ìyálé yẹn pé láyé àwọn ò ní gbà táwọn ẹbí bá sì tẹ́wọ́ gbà ẹ́ bí tí tìdòwú nù bèjì ní tìyálé bí àtẹ́bí ẹ̀ àtẹnìkan àtàrà kò mú ẹmọ kankan nù wọn ó ti mọ̀ pé yẹn fẹ́ máa dó ẹjẹ ni. ẹni tó bá lóun fẹ́ léyàn ó máa stand on his feet ni kì í ṣe wípé ẹni tó ní ìdí permission wọn ń gba permission lọ́wọ́ obìnrin fẹ́ yàwó irú yẹn ò ní fẹ́ yàwó yẹn tí Jésù ó fi dé torí ìyálé ò ní gbà ṣé wọ́n lè gbà tó lè gbà kó lè mọ̀ wípé ní decision láti fẹ́yàwó kò sí lọ́wọ́ obìnrin ọwọ́ ọkùnrin ló wà gbọ́ bá take decision ẹ̀tàn òní ọmọ bí ó ṣe wá ṣe everything tí gbogbo ẹ̀ ó fi wá jollificate ẹ mọ́ bínú mò ń kíyàn ni àbí ọ̀yà báyìí nísìn so bó ti jẹ́nu ẹ má fira yín ṣe understanding glorified owó nàbì wọ́n fi ń ṣe glorified aṣẹ́wó ni sincerely ọkàn sí ọlọ́sọ̀ọ́nù yàrá nǹkó lè mọ̀ rí ẹdó anytime ni wọ́n bí ìjà ẹ̀dá kó sọ fún ìyàlẹ́ pé òun fẹ́ yàn lé ó mọ̀ pé ọkùnrin ló ní polygyny obìnrin monogamy làwa ni obìnrin òun fẹ́ ń pé méjì ọkùnrin ni polygyny pè fún so ọkùnrin ló ní decision yẹn lọ́wọ́ kì í sobìnrin obìnrin tó ti kọ́kọ́ gan yóò tún sì mọ garùn pé ṣọ́kọ yẹn ti fẹ́ yàwó mi ni à ń bọ̀sibọ́sí ẹni tó sì wà nínú ilé rẹ̀ ìwọ náà wá bìlì ìfuru rọ́bàrùn ọmọ pọ́ mọ̀ gbé ọjù sórígun kan kó lè mọ rí ẹ dó anytime ni tọ́mọ ẹ bá tún ti dàgbà yọrùn òkè díẹ̀ bó ṣe ń dó ẹ látún máa dó ọmọ ẹ ẹ̀yin single mother lẹ sábà máa ń fall victim irú àwọn nǹkan báwọn ọkùnrin tó bá mọ̀ pé òun fẹ́ ṣèyàwó àbí òyọ kò ní sísì náà kankan tí ó dà yín pọ̀ kò ní kọ́kọ́ gbé ẹjù síbì kan kó máa dáná fọṣọ ṣebẹ̀ fún bí ọdún kan ó wá tí ẹ mọ ìta kò wá sí owó ilé unfortunately àwọn èmi tó wá báyìí wàláì mistake ni because àwọn fáǹsì tèmi àìdáwó ń bí tó bá já àwọn blogs àbáwọn pages mi wọ́n lè because